Mo kí wa wípé a kú ọdún, a kú ìyèdún, ẹ̀mí wa yóò sọ̀pọ̀ rẹ̀ láyé. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Agbami Àsínlẹ̀ Òdodo. Mo kí wa wípé ohun rere tí a mú wọ inú ọdún tuntun yóò mọ̀ wá lọ́wọ́ o. Gbogbo kòtòkòtò wa, ọba mímọ́ ọba òkè, yóò jẹ́ ká tó, yóò jẹ́ ká tún jùlọ láṣẹ Ọlọ́run ọlọ́lá jùlọ. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá mi like YouTube channel mi, àtẹ̀yin tí ẹ̀ bá mi comment, àti ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń bá mi pín. Ẹ̀yin tí ẹ sì tún ń dán iṣẹ́ náà wò nínú rẹ̀, mo kí yín kú oríire o. Lágbára Ọlọ́run, àánú Ọlọ́run kò ní fi ẹnikẹ́ni wá sílẹ̀. Ibi tí ẹ̀ ń pín sí náà, lágbára ọba òkè, ìrọ̀rùn náà làwọn náà máa bá láṣẹ Ọlọ́run. Yóò máa rí bá ṣe ń fẹ́ lágbára ọba òkè. Eléyìí tí mo mú wá, asínà, eléyìí tó jẹ́ pé a lè lò pẹ̀lú ìbẹ̀rẹ̀ ọdún, òun ni mo mú wá fún wa. Asínà yìí tí a lè lò pẹ̀lú ìbẹ̀rẹ̀ ọdún, òun ni mo mú wá fún wa. Ẹ jọ̀ọ́ tí ẹ bá ń bá mi kálọ, ẹ bá mi pín ètò yìí, kí ẹ dẹ̀ bá mi like, ẹ bá mi comment. Ẹ jọ̀ọ́ ẹ má ṣaláì gbàgbé, àbí jàre ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi, ìyẹn tí ń jẹ́ Agbami Àsínlẹ̀ Òdodo TV. Ẹ bá mi subscribe síbẹ̀. Ọlọ́run kò ní padà lẹ́yìn gbogbo wa o. Lọ́la hóla. Ó yá ẹ jẹ́ ká wọ inú ètò náà. Ohun tí ẹ lọ bá mi wá, ẹ lọ bá mi wá ọ̀pọ̀lọ́ jọ̀kún ààyè. Ọ̀pọ̀lọ́ jọ̀kún ààyè. Ewé ewúro òòjọ́, ewé ewúro òòjọ́. Ẹ bá mi wo ewé ewúro òòjọ́, ọ̀pọ̀lọ́ ààyè, ewé làpá funfun, làpá pupa, ẹyọ, èpo ọ̀bọ̀. Ẹ gún lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ ó kọ́ gún ọ̀pọ̀lọ́ yẹn tí ó kúnná dáadáa. Ẹ kó sẹ́gbẹ̀ kan. Ẹ gún èpo ọ̀bọ̀ tí ó kúnná dáadáa. Ẹ kó náà sẹ́gbẹ̀ kan. Ẹ gún ewé lọ́tọ̀ọ̀tọ̀. Tẹ bá ti wá gún papọ̀ tán, ẹ wá da gbogbo ẹ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà. Ẹ máa wá gún. Tẹ bá wá gún tán, ẹ pò mọ́ ọṣẹ. Ọṣẹ àbùwẹ́ ni o. Ìṣọṣẹ Lux o. Kò bọ́ ọṣẹ Lux lọ o. Ọṣẹ àbùwẹ́, òun ni ẹ máa gún mọ́. Tí ẹ bá ti gún mọ́ ọṣẹ àbùwẹ́, ẹ lọ, ó tẹ́kí èèyàn púpọ̀ lè lò. O lè fún ọmọ rẹ lò, o lè fún ìyàwó rẹ lò, ìwọ náà dẹ̀ lè lò. Alẹ́ ni wíwẹ̀ rẹ̀ o. Alẹ́ òun ní wíwẹ̀ rẹ̀. Ìyẹn kan, Ọlọ́run kan, torí Ọlọ́run pọ̀. Ó yá ẹ jẹ́ ká tún lọ síbi kejì. Torí kì í ṣe ẹyọ kan mo fẹ́ fi sílẹ̀ fún wa. Bá ṣe rọ̀ wá lọ́rùn sí ni, bẹ́ẹ̀ náà ni a ó ṣe ṣe. Ṣùgbọ́n ẹ má gbàgbé láti bá mi pín ètò yẹn, láti jẹ́ pé ẹ ó bá mi like rẹ̀, comment. Ayé yín ò ní bàjẹ́. Ẹ mọ̀ pé owó mo fi ń ra data. Bó ṣe jẹ́ nìyẹn ṣé tí ẹ darapọ̀ mọ́ mi. Ó yá o, ẹ bá mi pín ní ọwọ́ kan. Ó yá ẹ jọ̀ọ́ bá mi pín. Ìkejì, ìgbẹ́ olóńgbò, tó pọ̀. Ìgbẹ́ olóńgbò tó pọ̀. Ẹ lè lọ ra olóńgbò ní ọjà kí ẹ máa sìn. Ẹ máa wá gún èpo ọ̀bọ̀ àti egbògi ńlá. Ẹ gún tí ó kúnná lọ́tọ̀ọ̀tọ̀, tí ó kúnná lẹ́bẹ́lẹ́bẹ́ gidi. Tẹ bá ti gún papọ̀, ẹ wá po papọ̀ mọ́ ìgbẹ́ olóńgbò yìí. Tẹ bá ti po papọ̀ mọ́ ìgbẹ́ olóńgbò, ẹ pò mọ́ ọṣẹ. Omi àgbọn ilé fi po ọṣẹ yẹn o. Ẹ kó sínú àwo funfun. Ẹ fi ìkódẹ́ dùn odidi kan. Ẹ fi gún ní orí. Ẹ fi gún ọṣẹ yẹn ní orí. Tẹ bá ti fi gún ní orí, alẹ́ náà ni wíwẹ̀ rẹ̀ wò. Tí ayé bá ń ṣe èèyàn, tí wọ́n láyé ń ṣe èèyàn, tí láyé ń ṣe Ọlọ́run bá ń gbọ́ òrìrì, Olódùmarè ń gbọ́ wà rìrì. Wọ́n ó wo gbogbo tí wọ́n bá rí wọn máa fi ṣe ọ lásìkò yẹn. Wọ́n ó yọ̀ǹda rẹ̀ o. Ó yá jẹ́ kí n tó gbé ẹ dé ibẹ̀. Ó yá ẹ bá mi share program yẹn. Ẹ rí pé mo sọ sókí ni. Mi ò lè pẹ́, ìfẹ́ pẹ́ púpọ̀. Ìfẹ́ pẹ́ púpọ̀ lọ́rọ̀.
Ó yẹ bá mi share program yẹn, jọ̀ọ́ bá mi share program yẹn. Another one, another one. Baby banga o, banga o. Ọ̀yọ́ ní mo sì ń ga o. Ó yẹ jọ̀ọ́ bá mi pín ètò yẹn o. Èmi ṣe fàájì ń tèmi ni àwa. Àwa ò ráyè, àráyè ìbànújẹ́. Ẹ jọ̀ọ́ bá mi pín ètò yẹn dáradára. Torí Ọlọ́run, ẹ bá mi pín. Níjọ́ ń bá let's busy, mo ti ẹ wò mo gọ́ ọṣẹ lọ́wọ́ ńta ni. Mo ti gún ṣẹ́kù. Òun ló jẹ́ kí n máa ráyè láti máa bá àwọn èèyàn ṣe ilé. Àwọn asínà ni a fẹ́ fi sílẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ètò yẹn. Ẹ bá wa pín dáadáa. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pín. Ó yẹ jọ̀ọ́ ẹ bá wa pín ètò yẹn. Má lọ fi ojú burúkú wò. Jọ̀ọ́ má lọ wò pé kíni. Lọ bá mi mú eléyìí ni asínà mi. Wà á lọ bá mi mú ẹyẹ ẹ̀gà, akọ méjì, abo ẹyọ kan. Ẹyẹ ẹ̀gà, akọ méjì, abo ẹyọ kan. Tó bá ti mu, wà á gún tí ó kúnná dáadáa. Wà á lọ bá mi wá ewé arẹ́yìn kòsùn. Ewé arẹ́yìn kòsùn tí kì í tọrọ òsùn tí fi ń kun ti ẹ̀. Kí n má tọrọ kẹ́lẹ́wọ̀ ẹ̀yin ọmọ aráyé tẹ́ fi máa kẹ́ mi. Ewé arẹ́yìn kòsùn yìí wà á wá gún tí ó kúnná dáadáa lẹ́bẹ́lẹ́bẹ́. Wà á da gbogbo rẹ̀ papọ̀. Tó bá ti da gbogbo ẹ̀ papọ̀, wà á bá mi wá ẹdun àrá. Wà á fi tẹ́lẹ̀ gbá. Wà á kó ọṣẹ yẹn lé lórí. Tó bá ti wá kó ọṣẹ yẹn lé lórí tán, wà á pa àkùkọ adìẹ kan sí i. Ọmọ ìyá mi, ó jọ bí eré ni kì í ṣe eré o. Ó jọ bí àwàdà ni kì í ṣe àwàdà rárá. Tó bá ti lò ó, bí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́ Ọlọ́run ni. Wà fún mi lábọ̀ nínú ìpè inú àdúrà wa ṣe kan. Bá mi like, kó comment, kó dẹ̀ bá mi pín ní YouTube. Subscribe sí YouTube mi, ò ní sórí ibú torí Ọlọ́run. Ó yá, ẹ jẹ́ tó gbé yín dé bẹ̀ lẹ́ẹ̀kan sí kí ká tó kúrò ní ìkànnì. Àwọn mò ń ṣe fàájì lọ́wọ́ ní ọ́fíìsì mo wà o. Ìwọ má lọ ro. Èmi ṣe fàájì ń tèmi ni o. Mo kàn ní fún yín jẹ ni. Ó yá, ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yẹn, ẹ bá mi love, ẹ bá mi like. Ayé yín ò ní bàjẹ́ tọmọtọmọ. Láṣẹ Ọlọ́run. Lọ bá mi wá orí ọkà kan. Orí ọkà kan tó láṣẹ lẹ́nu. Wà á wá ya inú rẹ̀. Wà á bá mi kí ilá tó ti kó tó gbẹ lórí ìyá rẹ̀. Wà á kí bọ̀ ní ẹnu. Wà á kó irun orí rẹ̀, àfàtà irun orí rẹ̀ wà á kó bọ̀ lórí. Wà á jó pẹ̀lú dídá atare kan. Tó bá ti jó tán, wà á lọ tó máa kúnná. Tó bá ti lọ tó kúnná, ó lè dà sínú ọtí, ó dẹ̀ lè lò lẹ́ẹ̀kan náà. Mo fi Olódùmarè búra, odidi orí ni ó mú wá fún ọ. Odidi orí ló máa mú wá fún ọ. Bá mi pín ètò yẹn. Ọlọ́run confirm ni. Ọlọ́run Olódùmarè ń bọ̀. Ẹ jẹ́ kí n pause ẹ báyìí. Ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi share. Yóò bá yín lára mu láṣẹ ọba òkè.